Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Ogun kan ni mo fẹ́ kọ́ wa, ogun náà ni ogun aràn. Bá ṣe mọ̀ pé òyìnbó wọ́n ní ogun aràn tiwọn, bẹ́ẹ̀ ni àwa èèyàn dúdú náà a ní ogun aràn tiwa, pàápàá jùlọ àwa Yorùbá. Bí wọ́n bá fẹ́ ṣe ogun aràn ti Yorùbá, ẹ yẹ ká wá kinní kan tí Yorùbá ń pè ní ẹ̀pà kún. Ẹ̀pà kún yìí ó máa ń dàbí iṣu ṣùgbọ́n máa ń kéré. A bẹ́ èpo ara ẹ̀pà kún bá ṣe ń bẹ́ èpo ara iṣu. A wá gé ẹ̀pà kún yìí, a gé kéékèèké, a dà sínú ìgò. A wá mú álọ́mù blue, tabadélé léwé ọmọ, ẹ sọ fún pé a fẹ́ ra sómitoro, sómitoro ọ̀nà máa ń pè. A lọ, tabá ti lọ kúnná, a dà sínú ìgò náà. A wá mú omi ògì tá à ń pè ní omi dùn, a dà sí, a wá gbé pamọ́. Lẹ́yìn ọjọ́ kẹta, ẹni tó bá ti ní aràn, jẹ́ kó máa lò. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ó máa ṣiṣẹ́ fún aràn. Ẹ̀yin tí ẹ wá ń gbọ́ ohùn mi, tẹ́ ẹ mọ̀ mí tẹ́lẹ̀, orúkọ tèmi òun náà mo ti dá yẹn, Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Ní tèmi máa ń ṣe lórí social media, òun náà ni pé mo máa ń polówó ẹgbẹ́ kan. Ẹgbẹ́ tó ń kọ́ àwa Yorùbá pé ká padà síbi àwọn nǹkan tiwantiwa. Ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Kò sí ẹni tí ò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ẹ kàn sí mi lórí WhatsApp number mi. Ẹ kàn mẹ́sẹ̀gì mi ni, ẹ má kọ́ọ̀lù. Nítorí pé kò kí ń sáyè fún kọ́ọ̀lù. Ẹlòmíà ni ẹ kì í ṣàtìrí nọ́mbà ẹ, máa máa pè é, a máa sọ̀rọ̀. Àyè kájọ sọ̀rọ̀ ò yọ. Ṣùgbọ́n àyè kájọ chat lórí WhatsApp ó yọ. 2,500 naira ni registration láti di ọmọ ẹgbẹ́. ID card náà 2,500 naira. Gbogbo ẹ̀ jẹ́ 5,000 naira. Ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ bá ti san owó registration yìí, òun la máa add yín mọ́ ẹgbẹ́ náà lórí WhatsApp. Kí lẹgbẹ́ náà wà fún? Kí ni ìwúlò ẹ̀? Ìwúlò ẹgbẹ́ náà ni pé a máa ń kọ́ra wa ní àwọn òògùn ìbílẹ̀ tó jẹ́ ti Yorùbá. Ìdí tá fi ń ṣe ni pé òyìnbó wọ́n ti mú wa lẹ́rú ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. A wá fẹ́ gbàrà wálẹ̀ ìjàngbara rèé láti bọ́ lọ́wọ́ oko ẹrú àwọn òyìnbó. Ẹ jẹ́ ká máa gbé nǹkan tiwantiwa, ká máa gbé lárugẹ. Tó bá wà nínú ẹgbẹ́ náà, tó bá ṣe pé òògùn ibà ẹyọkan péré ni wọ́n mọ̀, wàá rí èèyàn tí ó mọ oríṣiríṣi òògùn ibà bíi 30 tán sì máa sọ tí wọ́n náà máa wà ńbẹ̀ tó máa lè máa kọ sínú ìwé. Ẹyọkan tí wọ́n náà sọ yẹn, ọ̀pọ̀lọpọ̀ èèyàn á kọ sínú ìwé. Ìwọ tó wà mọ òògùn ibà kankan, tó mọ òògùn jẹ̀dí, tó mọ òògùn kankan tó kàn darapọ̀. Ibi táwọn èèyàn bá ti ń sọ ìtàn mọ́, ìwọ náà máa rí èyí tí wọ́n náà máa kọ sínú ìwé. Nǹkan tẹ́gbẹ́ náà wà fún nìyẹn. Ó túmọ̀ sí pé ìwọ tó mọ nǹkan ẹyọkan tẹ́lẹ̀, àwa táwa nínú ẹgbẹ́ a ti ń lọ bí 300. So tí èèyàn bí 300 tó bá bẹ̀rẹ̀ sí ní sọ táwọn náà mọ̀, ṣe rí pé ẹni tó mọ nǹkan ẹyọkan á di ẹni tó mọ nǹkan púpọ̀. Ẹni tí ò mọ kankan rárá á padà di ọ̀jọ̀gbọ́n nínú ẹgbẹ́ náà ni. Ẹgbẹ́ táwa register pẹ̀lú ìjọba ni. Láti darapọ̀, mo ti sọ fún wa pé 5,000 ni registration and ID card. Wá kù account number tá fẹ́ san sí. Atẹ́ni tó máa add wa mọ́ ẹgbẹ́ náà lórí WhatsApp. Ìdí nìyí tí mo fi sọ pé kẹ́ ẹ kàn sí mi lórí WhatsApp number mi 08028565188.